wípé mo ní kí ló wá dé tó ń sọ pé Àgbàlá Gabriel ń bá ìyàwó ẹ̀ sùn mo ní ṣé wọ́n ti ń fẹ́ra tẹ́lẹ̀ ni àbí nígbà tí ìwà àti ẹ̀ fẹ́ra ní kínní ó wá ní wípé ó ní lọ́jọ́ ó lóun máa lọ clean ọ́fíìsì Àgbàlá ó ní wípé lọ́jọ́ yẹn pé ẹ máa gbọ́ mà ìyẹn kọ́nà ìyẹn tiẹ̀ kó bí kan ní ìkẹ́kọ̀ọ́ ni mò ń lọ mà ó ní àwọn fóònù tí wọ́n kó fóun kó ń bá wọn charge ó lóun kó lọ sílé ó náà tó ráwọn ní solar nílé wípé òun á lọ charge ẹ̀ nílé overnight so òun á lọ láàárọ̀ normally òun lọ clean office pé ìgbẹ̀yìn lòun ṣe lọ́wọ́ tí àwọn yẹn láwọn fẹ́ gba fóònù àwọn lòun ṣe wá padà wá sílé tóun fi wá bá according to what he said wípé òun wá bá Àgbàlá pẹ̀lú ìyẹn Démọ́lá pẹ̀lú ìyàwó òun nínú ilé mo ní kí ló wá ṣẹlẹ̀ ó ní bóun ṣe wọlé tóun ṣe bá wọn ó náà méjèèjì sá ó ní wọ́n dẹ̀kúnlẹ̀ ó ní Àgbàlá kúnlẹ̀ ó káwọ́ sókè fún un pé kó jọ pé ẹ̀mí àgbèrè ló bá lé òun according to what he said ṣó ti yẹn sìn according to what he said yeah he said it mi sí mbẹ so ó lóun dẹ̀ wò pé kí lòun fẹ́ ṣe òun kò possible kóun drag Àgbàlá ìyàwó yẹn náà lòun àti ẹ̀ wọ́n ṣe àwọn ò tí mà rí bóun dẹ̀ ti ní máìdí pé òun ò ní fẹ́ ṣó ti yẹn sìn ó ní nǹkan tó fa ọ̀rọ̀ ọ̀rí wá marriage nìyẹn pẹ̀lú registry mo ní tọ́ Ọlọ́run kọ́lọ́run ṣàánú wa so mo wá sọ pé kí ló dé tó ṣe wá accept láti nígbà tí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ asọkùnrin tó lọ́pọlọ lórí bí mo ṣe rí ẹ mo rí pé brain wà lórí ẹ mo ní kí ló dé tó ṣe accept láti lọ ṣèyàwó go on pẹ̀lú marriage bẹ́yẹn nígbà tó ti rí bẹ́yẹn torí imí kéńkéní létí àwo gbẹ̀gìrì mo ní tójú bá kúrò mbẹ ọkùnrin kúrò mbẹ why do you accept such marriage so yes ma mo gbọ́ yín ma fully mo wà pẹ̀lú yín fully ma. ṣe rí gbogbo ọ̀rọ̀ yìí ẹ sọ ní ọ̀rọ̀ yín ẹni ẹ̀sìn bẹ̀ ẹ̀sìn ni. mo ní nǹkan tó sọ ẹ̀sìn nǹkan tí mo gbọ́ lẹ́nu èmi bá Muyideen sọ̀rọ̀. ẹ máa gbọ́ tèmi náà èmi gbọ́ ti dáadáa. ok ma. ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ ti sẹ̀rí àtọ́lọ́run tà lọ́bì Muhammad kí Muyideen àtọwọ́ àfà tí wọ́n bá mọ nǹkan tó ṣẹlẹ̀ gbọ́gbọ́ pé ìdí tẹ́lẹ̀ ó ń gbé yẹn ó ní ó ń báyàwó òun sùn tí Muyideen bá ka mọ́ pé ìdí tó ti mọ the huge amount of money nígbà tó dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ó ti mọ tó ń pè ní owó nígbà tí Àgbàlá Gabriel ti ń gba owó fáwọn tó ti ló ti mọ́ bá sọ bí báyìí ni bó bá jẹ́ bẹ́ẹ̀ ni bókù bá fẹ́ bókù ó bá fẹ́ ojú ọmọ olókùn yìí ẹjẹ́ iṣẹ́ bá ti wọ́n fún àkáǹtì fún bá ṣe máa gbọ́ yẹn iṣẹ́ yẹn gan lásán láti gbọ́ owó wọlé fún yàn ó ní ṣe pẹ̀lú wípé connection ó ní ṣe pẹ̀lú wípé Ọlọ́run kò fẹ́ fi iṣẹ́ yẹn rán Àgbàlá Gabriel to bring out money is not as easy as that wípé wọ́n wá ń donate ẹ̀jẹ̀ lọ́wọ́ tó ń donate owó yẹn àwọn tó wà nínú òtútù nínú òtútù agbábí òtútù ló ń gbé iṣẹ́ yẹn jù ṣó yẹ kí Muyideen lẹ́tì láwọn yẹn dáhùn tí ọ̀rọ̀ ìjọba bá fẹ́ mú Muyideen kúrò wọ́n mú Muyideen kúrò ni Muyideen ò ní làákàyè lásọ̀bọ̀jọ́ tó ti olókè iṣẹ́ kan kì í ṣe àlejò dẹ̀ dúró síbẹ̀ ó Muyideen kúrò bẹ́ẹ̀ out of promises tí ò dẹ̀ tí ì rí gbà tí ò dẹ̀ lè rí gbà I say it with all my mouth. ṣé ń gbọ́. ní nǹkan tó gbé Muyideen kúrò nìyẹn. tó bá ti lè mú proof jáde this case is going to court tó bá lè mú proof jáde tí ó bá mú proof jáde bó ṣe lè Muyideen rìn lábẹ́bẹ̀ ẹ̀wọ̀n ẹ̀yẹ ká sọ tọrọ fún wa sà. ó rìn lábẹ́bẹ̀ ẹ̀wọ̀n tí ó bá rí proof wípé Àgbàlá ó ní fídíò ẹ̀ ìwọ́n fẹ́ pé fídíò yẹn wà á ti leak out. ó ní fídíò ẹ̀ olóńbẹ ó ní fídíò tó ti ń bẹ kọ́ bá bí Àgbàlá Gabriel pé kí ló mú wọn máa bẹ Muyideen. ó ló báyàwó ìṣòro ká wọn ẹ má jẹ́ ká jẹ́ kí Muyideen ṣe wọn. now wọ́n ní Àgbàlá Gabriel wọ́n bá fa wàhálà lórí ọ̀rọ̀ ilé mo play fídíò kan bí n sìn ó ní ẹ jẹ́ ká ran bùrọ̀dá yìí lọ́wọ́ ó ní Àgbàlá Gabriel foundation ó donate ilẹ̀ fún ẹni wá bọ́ síta ó bẹ̀rẹ̀ sí rètí owó agreed nínú owó tó ń wọlé ìzólẹ́ Àgbàlá Gabriel ló lè àkáǹtì fún àwọn owó tó bá wọlé fún gbogbo àwọn tó ti ń gbowó fún and it's obvious happy Sunday bí a bá ti ń ṣe láti ń jẹ. bẹ́ẹ̀ni. what they ask people to contribute money for ó ń ṣe èmi ò ní proof láti ọdún pé owó
ẹ ká sọ. tó bá pín strategy Àgbàlá Gabriel yẹn. ẹ bá mi pín mi fẹ́ ṣe show tẹ́lẹ̀ but mo rí woman yìí ní online mo dẹ̀ láti join wọn tó ti yẹn sìn. So kí ló fẹ́ charge Àgbàlá Gabriel fún sà? ṣé Àgbàlá Gabriel sọ fún pé àkáǹtì gbogbo owó ẹ̀ tó tálẹ̀ owó ẹ̀ ó yá 50 million ní o àwọn dẹ̀ fi iye báyìí kọ́lé o ṣéǹjì iye báyìí wà lẹ́ o fún ẹ kó dẹ̀ wà recorded kó má jẹ́ fábà kiri lásán kó má recorded sí jẹ́ oṣù Muyideen ní lọ́wọ́ Muyideen òun ní ìyàwó nínú bàtà Àgbàlá Gabriel bí nínú mọ́tò rí voice note tí mo play ni ó ní òun ò ní ìyàwó kankan ó ní bóbìnrin bá la ìdílé báyìí gan. gbà kọ́kẹ́ ò tí ì balẹ̀ nìyẹn. but now said òun níyàwó jọ́pọ̀ ìdílé sọ pé òun níyàwó Àgbàlá Gabriel náà lè kó lọ mú wa ẹ jẹ́ ká rántí dáadáa wípé Àgbàlá Gabriel both Christians and Muslims ló ń ṣe kìíní ẹ̀yìn fún àwọn mùsùlùmí ló pọ̀ jù tọ́wọ́n àfọwọ́ bàbá fẹ́ ṣe dáadáa ọmọ ìyá sàárì ọkọ bínú lọ sí gbogbo páànù orí ilé wọn ìyá Bílíkì kó lọ sí gbogbo páànù gbogbo àwọn ìyá tó jẹ́ wípé wọ́n ti bèrò pé ayé ti pin fún àwọn ó lift spirit wọn padà ó dẹ̀ tún fún àwọn èmi lówó wọ́n tún dá òkò wọ́n ń ta nǹkan ẹ̀ńdẹ́nu oúnjẹ foodstuffs bẹ́ẹ̀ ṣe sọ wípé ká má ti ọ̀rọ̀ ẹnu ká má fi ọ̀rọ̀ Muyideen dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà ló kọ́ àwọn àfáàtọ̀ tó wá ń jà fún Muyideen kí ló dé táwọn èèyàn wa òkè orí náà jẹ́ iṣẹ́ tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe tó kọ́ wa tó ní ká máa ṣe àwọn tó tún jẹ́ onímọ̀ nìyẹn tó ń ṣe wáàsí fáwa. àánú Muyideen ṣe mí torí wọ́n ní tí ọjà bá tú wọ́n máa kó pàtẹ́pàtẹ́ àyàfi tó wáyé pé Muyideen ní proof lọ́wọ́ ó ti wà lọ́wọ́ àwọn àfáà yẹn to show that tó bá jẹ́ pé Muyideen ti rìkọ́dù Àgbàlá Gabriel gan wọ́n á ti nà blue black ẹ̀mí àti bọ́ sọ́dọ̀ wọn lọ́hùn torí wọn ní fẹ́ kó pé bẹ́ẹ̀ jáde ẹ̀rọ pé Àgbàlá Gabriel káàkiri á máa wù God bless you. Muyideen ò ní proof náà èmi ò wá followers wọ́n sẹ́lọ̀ lèmi I'm not a blogger mi kì í ṣe blogger. ẹ ti ń blog lẹ́yìn náà ti ń blog. ó jẹ́ ń drag mátà yìí lọ síbi tí ò lè fẹ́ fọ́ Muyideen àbí tó bá rà àdúgbò tó bá lọ kọ́ọ̀tù ọlọ́mọ yẹn kí Muyideen fọwọ́ rẹ̀ fàjọkọ̀dì. jẹ́rí bọ́rọ̀ yẹn ti ń ta bálẹ̀ tábọ̀ pé wọ́n ń sọ wípé Muyideen ọ pè lórí ṣó Ìyálájé kọ̀tù ẹ lọ́gbọ̀n mbẹ̀ wọ́n pe ìyàwó ẹ̀ ìhùmà yẹn dẹ̀ ń bí ìyàwó ẹ̀ pé not ever invite ẹ̀ sí kóòtù ó ní bẹ́ẹ̀ ni kóòtù kan náà invite ẹ̀ sí. ó ní wọ́n ti invite òun sí aládà station ó ní ọlọ́pàá yẹn dẹ̀ ní kó ń pe Muyideen náà ìyàwó Muyideen ló ń sọ ó ní òun pè é ó ní ó dẹ̀ gbé kọ́ ó lóun dẹ̀ ní wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ó gbé kọ́ fọlọ́pàá ọlọ́pàá bá sọ̀rọ̀ wọ́n ní kó yọjú sáwọn ó dán ayé ní ètò ìtàbá fẹ́ bá òun sọ wọ́n pe Oríyọmí Hamzat. the only my own concern ní Alhaji Oríyọmí Hamzat rẹ̀ èmi fẹ́ fi tí Muyideen fẹ́ dé pẹ̀lú àwọn àbá ẹ̀ bẹ́ẹ̀ Oríyọmí Hamzat ni mò ń wò wípé orúkọ tó ti build if guy is not taking bí Muyideen ṣe ń ba lọ nínú ayé tó wà yìí tó ti bọ́ sórí social tó ń fẹnu já wáyà tó ń sọ wípé ṣé torí pé mo ra sẹ́yìnà lánàá torí pé mo tẹ́ òsì lánàá ló ti bẹ̀rẹ̀ sí dààmú láàmú torí pé mo ra sẹ́yìnà oúnjẹ dream. ṣé àròpin ni àròpin máa lélẹ̀. tí ò ń tì mọ̀. tẹ̀dẹ̀ bí ọmọ ti yín Àlàjà. tí mi bá dárúkọ wọn pẹ̀lú bàbá kí lorúkọ Alájà Kìlání. orúkọ bàbá yẹn sábẹ́ wọ́n ti fẹ́ kọlu ra wọn tí bàbá àfa àti fífún tọ́bínú sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ó máa wà ní rẹ́kọ̀dù lórí social media. àfa tó jáde wá yẹn lèmi fẹ́ sọ fún wípé Àgbàlá Gabriel ó ṣe oore fún Muyideen ló kọ oore sílẹ̀ Akéwùgbà Gold God bless you ṣe brọ́dà mi Akéwùgbà Gold ọ̀rọ̀ yẹn fẹ́ taba ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́kẹ̀lẹ̀ ẹ jẹ́ tó bàbá mi dá sí ẹ pick me sókè ẹ pick me. ẹ kúrọ̀lẹ́ akúnsinmi lẹ́nìí.
pick me. aláàánú gbà ó ọ̀sọ̀ yá dùn fún gbogbo wa. àmì ẹ̀dẹ̀ kú ètò mà. ètò ní ọlọ́run ló tó. ẹ kú àpèṣe ìyá àtọmọ yín ò ní bàjẹ́. àmì náà yà á. ọlọ́run á dá ọmọ yín náà sí. àmì. ṣe rí ìgbà míì gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ wọ́n ní òrèrè làgbà máa ń wò. wọ́n dẹ̀ ní ẹni tá a fún lọ́mọ. Good evening, Shewa. kò ní mọ̀ bá ti ṣe ànábì nǹkan. ẹ jọ̀ọ́ ẹ bá mi wá top up fáwọn èèyàn mi o wọ́n ní the credit o. Muyideen àti Àgbàlá Gabriel ọ̀rọ̀ yẹn gba sùúrù. ó gbà ó. ẹ wá ní nǹkan tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé wọ́n ní òròbí tó ń jó. lórí omi. tí náà bá dẹ̀ sí láwo ni wọ́n ní tí náà bá dẹ̀ láwo ni kò lè gòkè odò. kò ní gòkè odò. jẹ́rí gbogbo ìwà tí Muyideen wù. ó ní onílù lábẹ́ lórúkọ máa jó bó ti ń jó yẹn ní gbangba. Thank you my brother. jẹ́sọ́ wá rí ibi táwọn èèyàn wá ti ṣàkíyèsí bẹ́ẹ̀ ni ibi táwọn èèyàn wá ti ṣàkíyèsí ni wípé ó yẹ kí òye àwọn àáfàá tí wọ́n ń gbé Muyideen káàkiri ó yẹ kí òye wọn kò ti là báyìí torí pé wọ́n ní ẹni tó jáde lẹ́ẹ̀kan ojú ni wọ́n fi máa wò títí láì kódà kó lóun ò jáde mọ́ tẹ̀ ọ́ bẹ́ẹ̀ now ìgbà tí Muyideen sọ wípé Mr. Kenny ìpè ó mímíkì òun ni ó mímíkì òun ni èyí ló pa mú un. Happy Sunday to you. torí pé òun àti Àgbàlá Gabriel wọ́n jọ mọ́ra ọ̀rẹ́ ni wọ́n ìpè ó fẹ́ fi yẹn láti protect Àgbàlá Gabriel ó ní ló fi lọ sí mímíkì òun. ṣẹ́gbọ́n gba yẹn àwọn àfáà mi tí òun farabalẹ̀ gbà yẹn wọ́n gba ọ̀rọ̀ yẹn gbárí tí wọ́n ní ó ṣe lè ṣe bẹ́ẹ̀ àti àfáà Fọlọ́runṣọ́ ni o àti àfáà Ajíkiri ni o tó yẹn tàbí ẹgbà yẹn tí wọ́n gbogbo wọn gbọ́rọ̀ ẹ parí kíní kankan ni ṣùgbọ́n àdéhùn òyìnbó òtítọ́ padà farahàn. bẹ́ẹ̀ni. nígbà tó padà yálà padà wá rí wípé àṣé Muyideen gangan ló sọ ọ̀rọ̀ yẹn. ló ń bèrè fún ten million. nígbà tó dé human rights lóhùn tó fẹ́ lọ sọ fún wa pé tó lọ́ọ́ fẹ́ lọ fẹ́ jọ́sùn ní human rights táwọn human rights bí léèrè ṣe kó padà sọ̀rọ̀ ẹ jáde pé òun béèrè pé Mr. Kenny béèrè owó yẹn lọ́hùn pé tọ̀ kí ló fẹ́ ká ṣe fún ẹ. òun fi ní pé tí òun bá ní 5 million tóun fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ yẹn á die down kódà tó bá ní kó lọ bẹ Àgbàlá Gabriel kó òun dọ̀bálẹ̀ fún òun á dọ̀bálẹ̀ fún ṣé bóun ni pẹ́ńsù tóun bá ní pé bẹ́ẹ̀ kọ́ náà ni ibi tí wọ́n káwé tí wọ́n fura pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ wípé kì í ṣe ẹni tó nà tán nìyẹn ibi tí wọ́n káwé àtàwọn àfáwọn yẹn ibi tí wọ́n ti mọ̀ wípé ọ̀gbẹ́ni yìí ó ní nǹkan kan nínú. ó ní sẹ́ẹ̀. ṣe sàn now ẹ tún wá wọ nǹkan o ìgbà tí àfa Al-Fulani sọ̀rọ̀ ẹ má bínú pé mò ń dárúkọ àwọn èèyàn mọ à ń fi wọn ṣe rẹ́fẹ́rẹ́nsì ni nígbà tí àfa Al-Fulani sọ̀rọ̀ nínú mọ́tò níjọ́ kan pé òun ò sọ wípé Muyideen ṣe mùsùlùmí ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣe alágbàtẹ̀wé ìyẹn àfa Fọlọ́runṣọ́ àtàrígi ni pé wọ́n ronú sí dáadáa o wọ́n ronú sí dáadáa torí ẹni tó bá lè ṣe wípé ẹni tí ó bá lè ṣerú nǹkan báyìí fún ẹni tó ṣe lóore tó mú kó nínú gọ́tà tó wá padà fojú ẹni yẹn gúnlẹ̀ ẹ̀yin tẹ wá ṣẹ̀ṣẹ̀ wá rí ní ìsìn ẹ wà kẹ́ẹ̀fù o àṣọ wípé mo ṣe fẹ́ wọnú ẹ̀sìn Islam àṣọ pé bá kò dáa o. àní kò dáa o. ṣùgbọ́n o ẹrù ò dáadáa o. ọ̀rọ̀ yẹn ni pé wọ́n pè wọ́n sáà kíyèsí. ẹ pẹ́ tọ́mà. ẹ bá fẹ́ lọ́rọ̀ ọmọ yìí ẹ kíyèsára. now òun tó sọ fún Àgbàlá Gabriel pé òun. wọ́n ti pick mi. ṣé bí Àgbàlá Gabriel bílẹ̀ nígbà yẹn náà. ẹ bá mi táàgì mufti. àwọn ènìyàn gbà mí àbòsí wọn kà pọ̀ ni. nítorí Àgbàlá Gabriel nígbà tí Àgbàlá Gabriel rí Muyideen níjọ́ àkọ́kọ́ ẹ dákun nítorí ti Ọlọ́run abiyamọ wo ni yóò rí ọmọ rẹ̀ lọ́mọbìnrin tí ó tọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ táwa sọ wípé Muyideen nìyẹn ní ipò yẹn ni yóò sọ pé ó jẹ́ ọ̀rẹ́ alábàárìn fún Muyideen ní agbọ́ àkókò yẹn lẹ́nu tó yẹ pé bó ṣe mutí tó mu gbogbo ẹ̀ káàkiri pẹ̀lú bó ṣe rí tí ó kú mọ́ lórí ní ọmọbìnrin tó ní làákàyè torí ẹlẹ́ẹ̀pẹ́ tí èsè pé ó sínwín o tí ẹ bá kó forí lulẹ̀ o tí ẹ dẹ́gbẹ́ yá wọ́n ti fi àṣírí kàn án nípa Muyideen. wọ́n máa sọ pé
ẹ ṣe tó máa sọ pé òun máa tó àìkú àsọ pé òun fẹ́ Muyideen débi tí Muyideen wá sọ pé òun níyàwó nígbà tó wá dì sí ló ṣe sọ pé òun lẹ́ni tó òun fẹ́ òun níyàwó kìnnì kan ní ipò yẹn nítorí tí Ọlọ́run. Àwọn èèyàn bí ìjọba ṣe ń gbóná àti wípé ọ̀tá ẹni kì í ajá ọ̀tá ẹni kì í odò ọ̀yà ìlọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ bá mi ṣe àṣọ yìí o ẹ jọ ọ̀tá ọ̀rẹ́ mi. mo máa dá sí ń sìn o ẹ líìdì mi o tí bá ti sọnù kẹ́ máa hàn mi o ẹ̀yin tèmi ẹ bá mi pé. àwa fi ìpínlẹ̀ àwa lọ pàlàpàlàpà gbogbo àwọn èèyàn wọ́n ti rójú lálẹ́ lásán pé bọ́rọ̀ ṣe lélẹ̀ ṣùgbọ́n nítorí pé àwọn wà partially blinded nítorí ẹ̀sìn partially blinded nítorí tó fẹ́ gbà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀ka náà ní gbogbo wa àlàáfíà gbogbo wa tọrọ fúnlẹ̀ Yorùbá. ṣé ó padà lọ sílé àgbàlá kẹ́kẹ́ ní kó má wọlé ni. ẹ wọ́n máa yẹn ẹ̀ẹ́dẹ̀wò mọ́mì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀ sọ nípa ti Oríyọmí nígbà tí ẹ̀dẹ́gbà wo bẹ̀rẹ̀ fídíò yẹn ìwọ sọ wípé ẹ bá wa ṣe aṣọ yìí o ti rí ni o ò ní jẹ́ kó gbé kámẹ́rà sí lójú ókè o ò ní jẹ́ kámẹ́rà tó ń gbé kámẹ́rà sí lójú bó o ló ti wọ́n lọ bó làwọn ọmọ rẹ ti wá lọ mú ní ọjà dé kí wọ́n mú lọ sọ́dọ̀ rẹ òun lọ sọ́dọ̀ ẹni yìí nígbà àkọ́kọ́ ẹ̀ẹ́dẹ̀ kó rìkọ́dù ó dẹ̀ wá dé ẹni pé o ti wá sọ́dọ̀ yín kí ló dé tẹ́ ẹ̀ fi kúkú gbé wá sọ́dọ̀ rẹ̀ pé ókè ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ yà sọ lọ́dọ̀ rẹ̀ tó wá fẹ́ wá sọ́dọ̀ yín tó fi wá gbogbo ẹjọ́ ẹ fi gbogbo ara rẹ̀ ẹ fi wá mọ̀ pé wọ́n nà sí léṣe ẹ fi wá mọ̀ pé kíni kan then ìyàwó ẹ tó wá pè lọ́wọ́ wọn pé bo ni wọ́n kọ́ lé sí ìyàwó ẹ ní ìsọ fún yín pé ilé àwọn ò sí nínú wọn. ilé yẹn ò sí wọ́n ti ṣe fídíò ẹ̀ gbà kan títí la òun àti fẹ́ǹsì káàpù ó là wọ́n láàrin. ó la bẹ́ẹ̀ ni náà ó la tọ́jú àti ilé yẹn láàrin náà. yes ojú ọ̀nà mú tọ́lẹ́bù gan pàápàá bẹ́ẹ̀ni náà ibi fẹ́ǹsì church wà lẹ́gbẹ̀ẹ́ báyìí títí wà láàrin ilé wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ni. bẹ́ẹ̀ni àbí ẹ̀kọ́ ni ìyàwó dẹ̀ wá ń sọ fún Oríyọmí wípé ilé àwọn ò sí nínú ọgbà chọ́ọ̀chì o ẹ̀yìn chọ́ọ̀chì ní ilé àwọn wà torí nígbà tó ń sọ fún yín wọ́n ní pé inú chọ́ọ̀chì ló kọ́ sí kíní kankan ni Àgbàlá ní ẹ̀yìn ni wọ́n dẹ̀ lọ́bẹ̀ wọ́n bá ilé yẹn bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n kọ́ ilé fún ní abẹ́ foundation Àgbàlá Daniel Àgbàlá Gabriel. ẹjọ mẹsẹ kọmẹǹtì ni mo wà after jù torí time mo ń gbọ́rọ̀ yín. ẹ má rí gbogbo àwọn tí wọ́n kọ́ ilé fún ní abẹ́ Àgbàlá Gabriel foundation ẹ máa rí pé ẹ̀yìn chọ́ọ̀chì ẹ̀yìn ni wọ́n kọ́ ilé wọn sí. ẹ̀yìn bíi káàmpù ẹ̀yìn káàmpù ẹ̀yìn káàmpù ni wọn ò kọ́ sí inú káàmpù gangan. Chester so nígbà táwọn ìbá máa sọ wọn á sọ pé kò ní fírídọ́ọ̀mù ilé chọ́ọ̀chì ló ń gbé inú ṣọ́ọ̀ṣì ló wà. kò ní fírídọ́ọ̀mù oníyàwó kọ̀ọ̀la wọ́n kówó fún un olóògbé lọ ra kínáni kọ́ lọ rà wọ́n nílé ọlọ́sí ló ti lọ gbé wá. aṣọ ọ̀rẹ́ kọ́ lọ ra tó lọ sí ilé tẹ́gbẹ́ ilé bàbá Ìjẹ̀bú ló lọ tó lọ náwó yẹn bẹ̀ wọn ò dẹ̀ tó fìyẹn ṣe wọ́n tó fún ẹ wọ́n tó padà tó fún ọ lówó mi. ṣé ní gbogbo àwọn ìgẹ́rọ̀ tó sọ fún mi pé ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni inú ọ̀tún wà lẹ́yìn ajá ọ̀tẹ́ni lẹ́nu kìí dẹ́ pò lu ọ̀yà tó gbogbo tí ó ń ṣẹlẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ yìí kò níjọ́ kíjọ́ títí wá yẹn ló yẹ kó ti parí ọ̀rọ̀ yẹn èyí táwọn ń fà bí ẹgbẹ́ afagbátì náà wọ́n tún sọ onírẹ̀tọ̀ sílé Àgbàlá Gabriel ló sọ pé òun ilé nígbà tí wọ́n gba dọ́kúmẹ̀ntì yẹn tán torí gbà tí Oríyọmí gba dọ́kúmẹ̀ntì yẹn lọ́wọ́ wa. wọ́n ló ṣì wà lé yẹn bọ̀ ìyá ẹ̀ máa wà ṣe bí court marriage náà ṣe. ẹ máa ṣe o mọ́mì ẹ̀ dàpọ̀ mọ́mì jọjọwọ́ tí ìbá ẹgbẹ́ àwọn ẹ̀ bá jẹ́ kó lọ file divorce. mọ́mì tí ìbá jẹ́ pé àwọn ẹ̀ bá jẹ́ aláìda nínú àwọn tí wọ́n ń support èèyàn tí ó jẹ́ wípé ó jáde ó lọ sínú ọjà kò tí ì nílé tó fẹ́ máa gbé ẹ wá ní kí ìyàwó ẹ̀ ó tẹ̀lé lọ kó jọ máa lọ ìyàwó dẹ̀ ń sọ fún yín pé ẹ dájú Ọlọ́run ẹ bá wọn ṣe tó ọ̀rọ̀. ẹ jẹ́ kí n kọ́ lẹ́sìn àárín yẹn ó ti nílé tó máa gbé rí bá fún rẹ̀ ó lè gbé odidi màálù lóye nínú nǹkan ṣe yẹn ilé tó máa sùn ó ti wà lẹ wọ́n ti gba ilé yẹn sílẹ̀ just to blackmail Àgbàlá Gabriel òun ní tó kọ́kọ́ ṣe yẹn ẹ rí pé bíi 2-3 days after ló ti bẹ̀rẹ̀ sí ní change ló ti di kó wá sórí kínní
èèyàn tó lè wá sí orí èèyàn tó lè wá sí orí TikTok tó ń sọ wípé hello ọmọ àfọ àwa yìí rọra ṣe pẹ̀lú mú ìdí yẹn o kọ́ jẹjú kọ́ lè rí mú hello ta ló fún ẹ nọ́mbà mi ọwọ́ kìíní kan ló ti gbà òkè kí ló wá dé ṣé torí pé mo tó sí ẹ lánàá o gbọ́ pé mo ra sẹ́ẹ̀ náà torí ẹ̀ ní pé tó o bá fura madness nìyẹn kò bẹ́ẹ̀ yọ̀ kankan sọ̀rọ̀. Jerry àwọn àfáà ló bá wọn ṣe dáadáa ni. tó bá jẹ́ pé no point ọ̀hún ní tó sọ yìí á jẹ́ wípé káwọn àfáà yẹn fura. ọgbọ́n dáadáa tó ti run with ọmọkùnrin yìí Muyideen. God bless you ma God bless you ma kò sí tó ṣe Muyideen Jerry ó gbọ́n ara rẹ̀ sì yá ṣùgbọ́n àwọn tó ń tì í. tó bá ní bíi 5 million ẹ lọ wo fídíò wọn àti Kẹ́hìndé ó ń sọ̀rọ̀ lọ ó tún padà sẹ́yìn wípé ẹ̀yin ṣàṣàǹdì owó yẹn náà. owó yẹn. ó tún padà síbẹ̀ ó padà sẹ́yìn ó rọlé kí ẹ̀yin ṣàṣàǹdì owó yẹn. ẹ má jẹ́ ká tọ́ra wa. ẹ kó ètò wa. this is Muyideen 2024. ẹ kó ètò wa lájà salamu alaikum. Yes. ṣé Mr. Ọlákànmí ti sọtán àbí kí n. ẹ kíp ní o torí time. kò ṣe sọ tán ibi yẹn máa sọ. ọlọ́run ò ṣe sọ tán. ẹ kàn sọ̀rọ̀ yín máa sọ̀rọ̀ yín máa. èmi máa lọ mo lè má lọ sí direction tẹ lọ mà ẹ má bínú. Okay the point tí mo fẹ́ mú number 1 mo gbọ́ tí uncle kan sọ̀rọ̀ lẹ́ǹkan wọ́n sọ̀rọ̀ pa àti Bódìjà right wọ́n sọ̀rọ̀ Bódìjà wọ́n sọ̀rọ̀ ìjọ tí Muyideen lọ wedding tó jáde lọ tí wọ́n náà kówó fún pé wọ́n ló lọ ta tẹ́tẹ́ bọ̀ Muyideen nǹkan tí Muyideen sọ ni wípé ó ní màmá òun wá wípé ilẹ̀ dẹ̀ ti ṣú òun sin màmá òun lọ sí junction wá rí pé òun bí ọlọ́kadà òun wá rí pé ilẹ̀ ti ṣú pé òun á bá wọn dé junction Ẹgbẹ́dà so now before he came back so when he came back that was the night before church wedding so wọ́n nà níjọ́ yẹn ó nítorí ẹ̀ nínú òun ò ṣe dùn ní àárọ̀ ọjọ́ kejì ní church. God bless you. Ó ní pé ẹ máa gbọ́ sà. Ó ní wọ́n na òun ní alẹ́. Ó ní wọ́n na òun. Ó ní wọ́n na mi ò sí bẹ̀ èmi ò sí bẹ̀. So ó ní wọ́n na òun ní mo happen láti bá Muyideen sọ̀rọ̀ mọ́. So mo dẹ̀ béèrè so many questions lọ́wọ́ ẹ̀. So ó ní wọ́n na òun ní alẹ́ yẹn. Wípé wọ́n lòun lọ ta tẹ́tẹ́. Ó lòun ò lọ ta tẹ́tẹ́. Ó ní màmá òun lòun tẹ̀lé dé junction Ẹgbẹ́dá because ilẹ̀ ti ṣú. Kó má jọ wọn nìkan lòun ṣe tẹ̀lé wọn dé junction Ẹgbẹ́dá. So ìyẹn bẹ́yẹn. owó tó wá kó fún jẹ́ ìmúlò ẹ̀ ṣe wá lọ. God bless you. Mo ní 300,000 tí wọ́n kó fún ẹ. Báwo ló ṣe kí ló ṣẹlẹ̀? Ó lówó yẹn ó nínú ẹ̀ làwọn ti ra ẹrù ilé ìyàwó. Ó ní bẹ́ẹ̀ ni ìyàwó ti ra gown àti bàtà. Ó ní ó ṣá list èmi ò sí bẹ́ẹ̀ ohun tó sọ fún mi ni mo ń sọ fún yín. Ṣé pé mi ò sí bẹ́ẹ̀ yín ò sí bẹ́ẹ̀. So ó ṣàlàyé bówó yẹn ṣe lọ. Ó lóun ò lọ ta tẹ́tẹ́ òun ò mọtí. Ó lóun ti stop ọtí mímu far before the wedding. Ṣó ti yé yín sìn. Then mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní kí ló wá ṣẹlẹ̀ lọ́rọ̀ oní wedding ìgbà wo ní bó ni wà àti ìyàwó ẹ̀ tẹ́ ṣe báwo ló ṣe jo ní pápápá because lady tèmi wò yẹn she's more dedicated she's more presentable and all that pé kí ló ṣẹlẹ̀ báwo ni kó yé yín sìn pé báwo ni bó ni pàdé ẹ̀yin méjèèjì báwo ló ṣe ṣẹlẹ̀ and he explained pé ó máa wá charge fún lọ́dọ̀ òun pé òun dẹ̀ gbé súnmọ́ ó dẹ̀ accept fún ó dẹ̀ gbà fún òun wípé mo ní kí ló wá dé tó ń sọ pé Àgbàlá Gabriel ń bá ìyàwó ẹ̀ sùn mo ní ṣé wọ́n ti ń fẹ́ra tẹ́lẹ̀ ni àbí nígbà tí ìwà tí ẹ ń fẹ́ra ní kínní ó wá ní pé ó ní lọ́jọ́ ó ní òun máa lọ clean ọ́fíìsì Àgbàlá ó ní wípé lọ́jọ́ yẹn pé ẹ máa gbọ́ mà ìyẹn kọ́nà ìyẹn tiẹ̀ kó bí kan ní ìkẹ́kọ̀ọ́ ni mò ń lọ mà ó ní àwọn phones tí wọ́n kó fóun kó ń bá wọn charge ó lóun kó lọ sílé ó láwọn tó ráwọn ní solar nílé wípé òun á lọ charge ẹ̀ nílé overnight so òun á lọ láàárọ̀ normally òun lọ clean office pé ìgbẹ̀yẹn lòun ṣe lọ́wọ́ tí àwọn yẹn láwọn fẹ́ gba fóònù àwọn lòun ṣe wá padà wá sílé tóun fi wá bá according to what he said
wípé òun wá bá Àgbàlá pẹ̀lú ìyẹn Démọ́lá pẹ̀lú ìyàwó òun nínú ilé. Mo ní kí ló wá ṣẹlẹ̀. Ó ní bóun ṣe wọlé tóun ṣe bá wọn. Ó náà méjèèjì sá. Ó ní wọ́n dẹ̀ kúnlẹ̀. Ó ní Àgbàlá kúnlẹ̀ ó káwọ́ sókè fún un pé kó jọ pé ẹ̀mí àgbèrè ló bá lé òun. According to what he said. Ṣó ti yẹ yín sìn? According to what he said. Yeah, he said it. Mi ì sí mbẹ̀. So ó lóun dẹ̀ wò pé kí lòun fẹ́ ṣe. Òun kò possible kóun drag Àgbàlá. Ìyàwó yẹn náà lòun àti òun lọ́wọ́ ṣe àwọn ò tí marry. Bóun dẹ̀ ti ní mind pé òun ò ní fẹ́. Ṣó ti yẹ yín sìn? Ó ní nǹkan tó fa ọ̀rọ̀ ọ̀rí wá marriage nìyẹn pẹ̀lú registry. Mo ní mo ní tọ́ Ọlọ́run kọ́lọ́run ṣàánú wa. So mo wá sọ pé kí ló dé tó ṣe wá accept láti nígbà tí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ asọkùnrin tó lọ́pọlọ lórí bí mo ṣe rí ẹ mo rí pé brain wà lórí ẹ. Mo ní kí ló dé tó ṣe accept láti lọ ṣèyàwó go on pẹ̀lú marriage bẹ́yẹn nígbà tó ti rí bẹ́yẹn torí imi kéńkéní létí àwo gbẹ̀gìrì mo ní tójú bá kúrò ńbẹ̀ ọkàn ní kúrò ńbẹ̀. Why do you accept such marriage? Madam. So yes ma mo gbọ́ yín ma. Ẹ wà pẹ̀lú mi. Fully mo wà pẹ̀lú yín fully ma. Ṣé rí gbogbo ọ̀rọ̀ yìí? Ẹ sọ ní ọ̀rọ̀ yín. Ní ẹ̀sìn bẹ̀ ẹ̀sìn ni. Mo ní nǹkan tó sọ ẹ̀sìn nǹkan tí mo gbọ́ lẹ́nu èmi bá Muyideen sọ̀rọ̀. Ẹ máa gbọ́ tèmi náà èmi gbọ́ ti dáadáa. Okay ma. Èmi work on time ni. Okay. Ṣé rí àgbàdo ọlẹ́nu lọ́rọ̀ Muyideen mi gbọ́ lọ́wọ́ Àgbàlá mi wá ṣiṣẹ́ fún mi ṣiṣẹ́ fẹ́ ní bọ́ọ̀lù. Yes ma. Ẹ jẹ́ kí n sáré sọ nǹkan kan 1 minute ma kẹ́ tó kẹ́ lè conclude ọ̀rọ̀ yín papọ̀ lórí ọ̀rọ̀ Oríyọmí àti àwọn àfà ma nínú Bódìjà lọ́jọ́ yẹn wọ́n lady yẹn tó gbé kámẹ́rà sí Muyideen lójú tó record ẹ̀. Now the guy was there. He was the one that contacted Agbala Gabriel. So Agbala Gabriel sent his crew the following day to go and get Muyideen. So bí tí wọ́n ti ń gbé tí wọ́n ti ń rọ fáńdù Muyideen wọ́n gbé sínú mọ́tò according to ibẹ̀ ló ti pariwo lé wọn lórí. So Agbala instructed them to take him to the station, to police station. But àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ ni pé kán máa gbé lọ sọ́dọ̀ Oríyọmí Àgídìgbò lọ́dọ̀ Oríyọmí. So bí Muyideen ṣe dé ọ̀dọ̀ Oríyọmí nìyẹn mà lọ́jọ́ yẹn. Ma níbo? Ẹ ṣe àpé fídíò Muyideen ti lọ viral. Ẹjọ́ sà ẹjọ́ mà. Good evening ẹ̀yin èèyàn mi. Ẹ kalẹ̀. Àgbàdo ẹlẹ́nu ni onítọ́ bá ti ń yan òun èèyàn máa sófin. Ó máa jẹ́ wípé gbogbo ẹ̀ náà ti kó jẹ́. Wọ́n ètì òótọ́ ń bì. Ṣẹ́rí tí sórí tẹ́sán yìí. It's hard to believe fún mi ẹ̀sọ́ mi. Fún mi ni personally hard to believe. Okay. Number 1 ń bẹ̀. Yes ma. Ni wípé Ọlọ́run ní jẹ́ kí gbogbo wa fi ẹsẹ̀ lẹ̀ káfẹ́nu kọ. Àmín. We are just trying to wo ibi tí fault wà. Bẹ́ẹ̀ni ma. Mi sọ pé Àgbàlá Gabriel mi no perfect. Ìgbà tí ìyàwó Muyideen wá wọ́n dẹ̀ máa ṣèyàwó níjọ́ kejì. Ṣé òun máa wá láàárọ̀ ọjọ́ kejì ni or she's not going to be there? Torí mi ò rí reason tí o lè sunlé ọmọ ẹ̀. Mi ò rí reason tí o lè sunlé ọmọ ẹ̀ tó ẹ̀ṣẹ̀ padà. Then Muyideen fẹ́ lọ ó fẹ́ sin ìyá ẹ̀ kò lè sọ fún wọn f'Àgbàlá wípé òun máa fẹ́ make sure wípé òun tẹ̀lé wọn débi tó safe. Kí òun dẹ̀ padà. Ó ń bọ̀ ẹ́ ní sòrò tó ní wọ́n ní wọn fún ní movement and ó lè ní movement láti tẹ̀lé ìyá ẹ̀. Jìnnà sí far from ibi tílé wọn wà. Ṣé àlàyé ọ̀rọ̀ mi yé yín? Then ọwọ́ eventually wàá ṣe ìyàwó anything lè ṣẹlẹ̀ láàrin wọn. To me with video tèmi rí mo mọ̀ wípé níjọ́ t'Àgbàlá gbé the story tẹ́yìn fún mi yàtọ̀ sí ohun tèmi gbọ́. Mo rí pé that very day not ti conclude wíwá ó máa wá kò ní wá tó ní òun dẹ̀ máa wá ó dẹ̀ béèrè question yẹn. Ẹ ní láti wo fídíò yẹn dáadáa mà ẹ ní láti lọ wo àwọn fídíò yẹn dáadáa. Èyàn á tún lọ padà lọ wo kíní dáadáa ni èyàn á lọ wo research ẹ̀ dáadáa. I don't say you are lying ní wọ́n sọ bó ṣe rí lọ́dọ̀ tèmi. Then ó wá ọ̀n wo nǹkan tó lè ṣe fún brọ́dà yìí wọ́n wá ilẹ̀ wọ́n ṣe kínní. Àgbàlá Gabriel ti ń ṣe this gbogbo give away
ẹ̀ tó ń ṣe fáwọn èèyàn tó ń ṣe bá. ẹ wá support mi lórí TikTok. ẹ má jẹ́ ká gbàgbé wípé Àgbàlá Gabriel pẹ̀lú Bẹ́wàjí ní issue. bẹ́ẹ̀ni. tó jẹ́ ọ̀rọ̀ police station ọ̀rọ̀ Bẹ́wàjí kọ́ lèmi bá wá síbí. ẹ̀jẹ̀ rí pé lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel náà Bẹ́wàjí náà ò fi bẹ́ẹ̀ gbogbo taratara dá sí ọ̀rọ̀ yẹn. Ìgẹ́tàsí bíi ní aspect yẹn. wọ́n ti sign undertaking about Agbala, that's why tí ò ṣe dá sí. bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ lèmi náà mọ̀ but ìyẹn mi ò fẹ́ sọ nípa ẹ̀ what transpire between òun àti Àgbàlá and less concerned. èyí tí mo wà concerned ni pé ṣé àwọn nǹkan tí Muyideen tó ń sọ social ní proof fún. ẹ̀kọ́ tẹ́mi wà after yẹn because at the end of the gbogbo ẹ̀ mi ní fẹ́ kó disgrace ọmọ àfa kan not all àfa ọmọ àfa kan wà tẹ́mi ò ní fẹ́ kó ta àbà wọn bá. ṣé kí sáré sọ̀rọ̀ lórí yẹn mà. ẹ bọ̀ mo ń bọ̀. Because I happen to be a part of Justice for Muyideen, ma. So I can say a lot about what you. Any question you want to ask me, I will answer you. Okay. Yes, ma'am. Tẹ́rí ti Muyideen, ọ̀rọ̀ Muyideen ò fi bẹ́ẹ̀ kàn mí. Èmi kàn pípọ́ọ̀tì ni pé ṣé èèyàn ń ṣe ilé ayé báyìí àti wípé ṣé ó ní proof fún gbogbo nǹkan tó ń sọ. Muyideen tèmi wò yẹn. Tẹ́ ọba gbé ọ̀bẹ sí ọ̀tá mi lọ́rùn repeatedly máa ma sọ fún ọ pé tí Muyideen bá ká Àgbàlá Gabriel á pariwo tí ò bá lè rìkọ́dù. Ẹ kó gbé condition. Á gbé condition. Bó ṣe wáyé o tó o bá fẹ́ kí ibẹ̀ jẹ́ bàjẹ́ tí o lè fẹ́ kó o parẹ́ fún gbogbo church. Nítorí gbogbo sí òun máa gba ìbá yìí lọ́wọ́ ẹ̀ because ó ti mọ the value of owó. Mọ́mì. Kò lè ever ṣe ẹni kí ni reason ni wípé number one òun àtàgbàlá ọjà ṣó ti yẹ yín sìn ó rí Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí olóore ẹ̀ ó kọ́lé fún ẹ máa gbọ́ mà ẹ máa gbẹ́jẹ́ sáré sọ ilé fún yín mà ó kọ́lé fún ó gba ṣọ́ọ̀pù fún òun àti Ìbùkún ò tí ì fẹ́ra nígbà yẹn. ṣé wọn ò tí ì fẹ́ra ńgbà tó fi ka mọ́. rárá mà. ìjọ kejì ni wedding. no ìgbà yẹn kọ́ no ẹ ti mix ẹ ṣe ti rí ẹ ti mix ẹ pọ̀ mọ́ra wọn mà ṣe rí ẹ máa gbọ́ ṣe rí ìgbà tí wọ́n kára wọn wọn tí ì fẹ́ra wọn ṣó ti yẹ yín sìn they are just ẹ máa gbọ́ mà they are still dating ṣó ti yẹ yín ṣe rí lẹ́yìn ìgbà tó ká wọn tán ṣe mo sọ fún yín pé imí kékeré létí àwo gbẹ̀gìrì tójú bá kúrò ńbẹ̀ ọkọ̀ ò ní kúrò ó wá ti ń fa ìkanra ẹ máa gbọ́ mọ́ mi ó wá ti ń fa ìkanra nínú ilé ṣó ti yẹ yín sìn láàrin òun àti Ìbùkún so if anything happen Ìbùkún will now go and report Muyideen to Àgbàlá ṣó ti yẹ yín mà so ẹ máa gbọ́ yes ma. máa gbọ́ sísá mi jẹ́ kí mi clear àbẹ̀yẹ fún ẹ. ok ma ṣe ntẹ́ mi mọ̀ ni mò ń sọ fún yín o tó bá yẹ pé wọ́n ti sọ fún yín mà tó bá yẹ pé assumption lẹ fẹ́ dúró lé lórí mà ẹ lè má get it tó yín right ma ẹ bá sọ̀rọ̀ yín lọ. nǹkan tẹ́mi fẹ́ sọ ni wípé nígbà tó yẹ̀ṣẹ̀ ń ṣàlàyé ìlèmí yẹ̀ṣẹ̀ lọ in detail sọ̀rọ̀ Muyideen nǹkan tí fẹ́ sọ privilege ní tẹ́lẹ̀ wípé kọ́wọn àfa yẹn careful torí Muyideen ń ṣe tó gbọ́dọ̀ fi gbogbo ara sì dé ṣé àwọn nǹkan tó ń sọ tí ó ní proof nǹkan tẹ́mi bá wá nìyẹn but now tó wá jẹ́ ká wá lọ into details mo á fẹ́ clear kìíní kan kò ì tí ì fẹ́ wọn ì tí ì ṣe marriage wọn ì tí ì lọ sí court marriage tó fi káwọn àtàgbàlá ṣé mo right. yes ma bẹ́ẹ̀ ni ma wọn ò tí ì marry ẹjọ́ sà mo fẹ́ kó dá mi lóhùn yẹn wọn ì tí ì ṣe marriage yẹn. bẹ́ẹ̀ ni ma wọn ò tí ì marry. God bless you. nígbà tí Muyideen ti rírun nǹkan bẹ́ẹ̀ why to go ahead with the marriage. That was the question. That was a very good question because I asked him as well. Yes, ma. Muyideen ò wá sọ̀rọ̀ yẹn fún ìyá ẹ̀. At least tí ìyá ẹ̀ tóun àti ìyá ò bá sí in good rapport ìyá ò ní wá ní marriage kọ̀la kó fi sí lọ. Kò gbọ́dọ̀ sí yẹn sí ìyá ẹ̀ létí. Ó pe Kẹ́hìndé ó ní nọ́mbà Kẹ́hìndé ó pe Kẹ́hìndé kó sọ wípé this is nǹkan tí mo rí èmi ò ní ṣe wedding yẹn mọ́. Secretly kọ́wọ̀n yẹn wá sọ fún pé okay níbi tó gbé dé yìí o go back fọ́rọ̀ wedding yẹn wá ṣe ná ọ̀rọ̀ yà wá jáde later. Ẹ má jẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀. Yes ma. Ẹ lẹ́yìn ìgbà yẹn nìyẹn ó ṣe ìyàwó yẹn ó ti rí wọn ó padà ṣe ìyàwó
ṣẹlẹ̀ yẹ ká fi kéde kan yẹra wa nísìn mo ṣe àṣírí sọ́wọ́ ẹ̀. It might be true. máa gbọ́ ìwọ gbọ́gbọ́ ló máa jẹ́ best friend mi because mi ní fẹ́ kọ́wọ́ yẹn jáde. You cannot be my enemy. Mama papa ẹni. Débi wípé for 1 second kò sí nǹkan tó máa fẹ́ jẹ́ kó bí ẹ nínú. Yes. Dépò wípé Àgbàlá tún ní gut láti yọ ẹgba and that very day tó rí wọn yẹn kò bínú jáde lọ ó lọ ké gbàjáde káṣẹ ní àwọn jọngárì tó ló kó síbẹ̀ wọ́n á nà kò lọ gbádùn trapezi. Kò possible ma, it's not possible in a situation, nobody will dare that. Ṣó ti yẹ yín sìn. Nínú situation bẹ́ẹ̀ yẹn it will be ẹ máa gbọ́ it will be difficult. Ṣó ti yẹ yín sìn fún láti pariwo lé Àgbàlá lórí. Ṣó ti yẹ yín according to ẹ máa gbọ́ ó dùn mí pé mò ń lo fóònù fóònù méjì ni mò ń lò. Do you understand? Mi bá play àwọn kankan no any sùúrù sir. Sherry mi bá play àwọn kankan fún yín. Sherry èmi ò Sherry mi ò what a pause life. Sister Supreme. No, nam. Ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Yeah. Ẹni wípé ìgbà tí Muyideen tí wọ́n kó chájà fún ó kó àwọn kíní ó kó àwọn fóònù wá sí ilé láti wá jà tó kó ní kílókọ rẹ̀ ó ní sólà nílé láti charge fóònù àbẹ́ẹ̀kọ́. Now ẹ wá sọ̀rọ̀ kan ẹni pé ó wá lọ sọ́fíìsì láti lọ clean ọ́fíìsì pastor. Yes, ó máa ń lọ according to the pastor. Yeah. Ẹ máa gbọ́. Yes ma'am. Ẹni pé ó lọ sọ́fíìsì pastor láti lọ clean ọ́fíìsì pastor. Bẹ́ẹ̀ni. Àbẹ́ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni. Later ló wá padà ní àwọn tó wá fẹ́ gba fóònù. máa ń dà láàmú lọ́fíìsì pastor àbí. Wọ́n pè é ipá àwọn fẹ́ gba fóònù àwọn bẹ́ẹ̀. Yes, ó wá tilẹ̀ wá padà lọ sí ilé bẹ́ẹ̀ ni. Ilé ara rẹ̀ àbí. Ó lọ lé. Ìgbà tó wá lọ sí ilé ara rẹ̀ yẹn ìgbà tó wá bá pastor àti ìyàwó ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni. Náà ìbéèrè wọn bí lè rí pé ìgbà yẹn tí wọ́n ti ṣe wedding. Mo ti sọ ẹ fọkàn bá ọ̀rọ̀ yìí lọ. Alájà kò ń bọ̀ gbogbo ẹ̀ ló yé mi dáadáa. Yes ma'am. Alájà kò ń bọ̀. Kò sí ọ̀rọ̀ kan tó dábí ní síbi kí n tún sọ fún ẹ tí mi ní tún sọ fún ẹ. Alájà ẹ ṣe iṣẹ́ ìjọba ni mò ń ṣe iṣẹ́ ẹjọ́ ó mọ iye ìgbà tí máa gbọ́ rẹ̀ ẹ́. Alájà kò ń bọ̀. Ṣé ìgbà tí ṣe mọ̀ pé gẹ́bí kìrìsìtẹ́nì ẹ̀kún bọ̀ gẹ́bí kìrìsìtẹ́nì ò ní ẹ̀tọ́ láti máa gbé pẹ̀lú àfẹ́sọ́nà rẹ̀ nínú ilé ṣe wọ́n bẹ́ẹ̀. Báwo lèmi ṣe fẹ́ mọ̀ ebi pastor ìbọ̀dọ̀ pastor ló wà. Mo ń bọ̀ wo ò ní ẹ̀tọ́ láti máa gbé papọ̀ nínú ilé torí kò sí ìfẹ́ sínú ilé. Ṣé rí nǹkan tí mò ń sọ nìyẹn yìí pé ẹ máa gbọ́ assumption lẹ́ ń sọ nǹkan tó ṣe ẹ má ẹni sùúrù ṣe rí tí ẹ bá gbọ́ ẹjọ́ lẹ́nu àwọn tí ó ṣẹlẹ̀ sí you will keep beating around the bush. Ṣó ti yẹ yín sìn you will keep beating around the bush. Èmi ń sọ fún yín nǹkan tẹ́mi gbọ́ lèmi ń relate fún yín. Ẹ farabalẹ̀. Wọ́n ti jọ ń gbé before wedding. Ṣó ti yẹ yín sìn so kò dẹ̀ possible kí Muyideen rí Démọ́lá pẹ̀lú ìyàwó ẹ̀ kó pariwo ikú fẹ́ pa ni. Tí ó bá ní kókó wá mú ìyàwó ẹ̀ lẹ́sẹ̀ ẹlẹ́gàn òun fẹ́ bá sùn ṣó ní ó ní that gut láti query Àgbàlá ẹ get nǹkan tí mi sọ number one ṣe get nǹkan tí mo kà fẹ́ kẹ́ mọ̀ nìyẹn so ẹ má kò ní sẹ́yìn pé bóyá kí ló dé tí ò pariwo ó fẹ́ pariwo nínú ibẹ̀ yẹn ṣe ẹ fẹ́ pa ni. Àǹtí ẹjọ́ kọ́kàn mà. Ẹ máa gí mọ́. Sister mi. Naam. Your point is that o ní lè sọ̀rọ̀ máa ń gbà yẹ kí n bóun sọ̀rọ̀. The point so clear ni wípé tó bá sìn yẹn kò lè sọ̀rọ̀ ń bẹ̀ yẹn. Of course. Ṣé o tí mi sọ yẹn? Nítorí bí àárín yẹn ṣe rí. Bẹ́ẹ̀ ni ma. Mo máa dùgbà tó bá rí nínú ọ̀rọ̀ tí mo sọ. Bẹ́ẹ̀ ni ma. Mo sọ wípé maybe because of àwọn dongari ẹ̀ tó kó síbẹ̀ pé wọ́n lè ṣe kankan fún. Bẹ́ẹ̀ ni. But kí ló ṣe wedding yẹn fún? God bless you. Ó bá ìrìn láti bẹ̀ yẹn dé distance tó sọ yẹn òfòrò ẹ̀ ṣàṣì lọ́wọ́ yẹn. Mama alájà assumption alájà ṣe rí eléyìí tẹ́ ń sọ yẹn bó ṣe bẹ́ẹ̀ ni tí number 6 ẹ̀ bá kún bó ṣe yẹ kún sọ̀rọ̀ nìyẹn ṣé nǹkan tí mo sọ yẹ yín sìn but ṣé
Muyideen ní gut yẹn láti challenge order Agbala Gabriel? That is the question. Is he bold enough? Is he bold enough? Shoti yín number 1, ó mọ̀ pé ó máa lose ibẹ̀ nílé ẹ̀ wà. Ẹ má gbọ́ mà. Ẹ má gbọ́ mọ́mì, ẹ má gbọ́. Ibẹ̀ nílé rẹ̀ wà. Ibẹ̀ ní shop rẹ̀ wà. Shoti yín, he have a lot to lose. Ó ní òun farada with the hope wípé o things shoti yín kan tí mi something. Now, nígbà tó wá ní pé bísí nílùú yẹn ti pọ̀ jù. Shoti yín sìn. Òun ló mo ń gbọ́ yín. Màá ní àṣírí ẹ lọ́wọ́ wàhálà sí ìlú wà fún ọmọ náà mi tó lè possible bẹ́ẹ̀. Ẹ máa gbọ́. Yes ma. Nǹkan tẹ̀mí èmi ti sọ yẹn mo ti kó lórí yẹn wípé èmi rò pé Agbala Gabriel aya olè kókó ní àṣírí yẹn lọ́wọ́ ó máa tún nù. Ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a bá sọ pé kò rí bẹ́ẹ̀ jẹ́ ká jọ accept fúnra wa. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yẹn di argument bẹ́ẹ̀ tí nǹkan tẹ̀mí fẹ́ fàyọ ni wípé. Ẹ wá join mi lórí TikTok Supreme Babe. Information of character oníyẹ ẹ̀wọ̀n tó ń fi wọ́n sí. Ẹ má bínú mọ́, ẹ jẹ́ kí n clarify àwọn comment kan lọ ní background ibẹ̀ yẹn ma. Àbí wọ́n gbé jáde ní o. Yes ma. Alájà. Sherry. Ẹ dákun ẹ jẹ́ ká padà. Ẹ má Sherry, ẹ má ní ká wà lórí ọ̀rọ̀ comment. Okay, mo ti ignore wọn. Okay, ẹ jẹ́ ignore wọn. Comment ní moment báyìí. Okay ma. Yes. Yes, okay. Alájà ń sọ lọ́rọ̀ yìí kó má tàbí sí méjì. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ legal act tó wà on. Ẹ ṣe rí gbogbo ìyẹn, ẹ jẹ́ ká fi yẹn lẹ̀. Ṣé rí ọ̀rọ̀ the more ẹ máa gbọ́. Tó bá jẹ́ pé ẹ ń wo show tèmi. Yes sir. Okay. Kọ́ máa lo assumption. Bẹ́ẹ̀ni. Now, ẹ̀yin náà dẹ̀ sí re, ẹ̀yin ti contact Muyideen bá sọ̀rọ̀. Èmi bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Mo tẹ́ ọ pé Muyideen ni ó sọ̀rọ̀ fún yín ẹ gbọ́ tẹnu Agbala Gabriel. So ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀. It's based in tó ṣẹlẹ̀ ní wípé mo ń gbọ́ yín. Ẹ máa gbọ́ ẹ̀yin náà ò gbọ́dọ̀ run to conclusion wípé bí ọ̀rọ̀ yẹn ṣe rí ní ìyẹn torí pé ọ̀rọ̀ ẹnìkan lè ti gbọ́ ẹ gbọ́ lẹ́nu ọ̀rọ̀ Agbala Gabriel. Á dà fún yín. Ẹ máa gbọ́ èké tí mo fẹ́ mú jáde níbẹ̀ ni wípé tá a bá wọ̀rọ̀ yìí ṣé mo rí pé Gabriel Agbala Muyideen ti kọ́ ti sọ̀rọ̀ kan síwájú tó jẹ́ ká mọ̀ wípé tó bá sọ̀rọ̀ ìrọ́pọ̀ náà ọ̀rọ̀ rẹ̀. A lè fi yẹn judge ẹ̀ ń tó ṣẹlẹ̀ mo ń gbọ́ yín. Ṣé mo kó sọ fún ẹ̀hàn kó sọ fún mímíkì òun gbà kan. Yes, ó sì dúró lórí mímíkì yẹn o. Ẹgbẹ́ lẹ́tà ó padà wá nígbà tó dé sí nígbà tó lọ sí human rights ó ní lóòótọ́ òun béèrè ọ̀rọ̀ yẹn wáyé. Ṣé rí yẹn ṣé rí ọ̀rọ̀ láàrin òun àti Kẹ́hìndé sà Ọbísọ́lá Lékan ṣé rí ọ̀rọ̀ láàrin òun àti Kẹ́hìndé àti ẹni sùúrù mi sọ pé rọ ni ṣó ti yẹ yín because èmi gan sọ fún mo ní voice ẹ yìí ó ti súnmọ́ tiẹ̀ jù ṣó ti yẹ yín sìn ó dẹ̀ ṣàlàyé gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé fún women rights ṣó ti yẹ yín sìn ó ní wípé àwọn ẹ máa gbọ́ ó ní cut and sew wà nínú statement yẹn ṣó ti yẹ yín sìn ṣé mọ̀ pé ó sì dúró lórí ọ̀rọ̀ mimic nígbà tó lọ sí ọ̀dọ̀ mo dẹ̀ sọ fún mo ní tó mimic ẹ̀ tó bá gbé mimic dẹ̀ ó pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ lórí ọ̀rọ̀ mimic ẹ̀ yìí mo ní ó pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ òun ló ń sọ̀rọ̀ mo sọ pé ní cut and sew wà ń bẹ̀ mi mọ̀ òun ló mọ̀ túmọ̀. láàrin ẹ̀yà àti ẹ̀ bá dára ẹ̀ lójú òun ló lè sọ ọ̀rọ̀ yẹn. ó má bí a defendant ẹjọ́ sà ẹjọ́ tó ní máa short program ìdáhùn sí. Okay. kí Muyideen má bí a defendant tó bá dára ẹ̀ lójú ẹ jẹ́ kó sún Agbala Gabriel sí court. ọ̀rọ̀ wọn ti wà ní kinní already mọ́mì mo kàn fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ṣó ti yẹyin mà ṣe rí ẹ jẹ́ ká stop. ọ̀rọ̀ wọn ti wà lọ́wọ́dọ̀ legal practitioner already ṣó ti yẹyin sìn so nǹkan tí èmi kàn fẹ́ tẹ́ bá lọ sórí ẹ máa gbọ́ mọ́mì ẹ máa gbọ́ mọ́mì. ṣe wọ́n lọ sí station wọ́n ti mọ́ pọ̀ jọ wọ́n ti competition mẹ́rin ẹni sùúrù fèmí náà wọ́n ti mọ̀ bọ́lọ̀ wọn wà ń bẹ̀ wọ́n ti competition mẹ́rin against us àní civil case. This is what we call civil case. Okay, what about the criminal part of it? Okay, ma. What about the criminal part of it, ma? Ma? Criminal part of okay, ma. Police station here overnight don't pay. And you can't pay civil case.
kó ń pe civil case. Okay. Ẹbí àwọn tó pè á sọ fún yín pé woman yẹn mọ nǹkan tó ń sọ. Okay, about fundamental woman rights you are talking about. Fundamental woman rights, Abi. Can't approve. Okay. Yes. Yes, na kó lè claim right whatever tó bá fẹ́ sọ. Ẹ ṣe rí case yìí máa wà interesting gan. Ṣé rí ẹ máa gbọ́. Ṣé rí ẹ jẹ́ kí mi sọ nǹkan kankan. Ṣé rí àwọn àfà town pool. Ṣó ti yé yín. Criminal aspect ni. Mọ́mì alájà kéèsì wọn yìí ti kọjá níta lè jọ máa jókòó sórí social media discuss. Ṣó ti yé yín sìn. Ṣé rí ẹ máa gbọ́ Mr. Lekan ẹ ní sùúrù fún mi ẹ jẹ́ kí sáré sọ nǹkan tí mo fẹ́ sọ yìí. Ọ̀rọ̀ tẹ́ bá lọ wo Ìwọ ló fẹ́ fàákùn. Èmi ò fàákùn èmi ń try láti cut ẹ̀ short ní wípé tẹ́ bá wá sórí program mi mo sọ pé ẹni tó bá love Àgbàlá Gabriel kó yé come fún Muyideen àti Àgbàlá Gabriel that is my tí mo advocate lórí platform mi òun nìyẹn stop coming for Muyideen staging show for Muyideen stop staging for show for Àgbàlá Gabriel ẹ máa gbọ́ mi mọ́mì stop staging show for Muyideen stop coming after Àgbàlá Gabriel. Mo ń gbọ́ yín mà ẹ̀yin ojú yín máa bó. Okay ṣé orí ọ̀pọ̀ tẹ́mi fẹ́ sọ gbogbo àwọn èèyàn ní right wọ́n bú ọ̀pọ̀ orí ìtẹ́ wọ́n against ọ̀pọ̀ orí ìtẹ́ wọ́n insult the old president wọ́n against gbogbo effort ẹ̀ ṣé ohun tí mi sọ yé. Yes sir. bẹ́ẹ̀ tí nǹkan tẹ́mi fẹ́ sọ everybody ní right lábẹ́ òfin láti sọ freedom of speech ló wà kí ni Àgbàlá Gabriel kí ni Muyideen táwọn kan nílé ṣe ẹgbẹ́ wọn bá ṣe ní lójú oníkálukú wọ́n lè wá wọ́n wá sọ my own point of view lè ní sọ your own point of view ni wọ́n sọ báwọn gbogbo wa àsínbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí we are not there àsínbẹ̀ rárá àwọn sọ àjẹ́ ń wò wípé èwo ló lè fẹ́ fọ́ Muyideen. Mr. Lekan ẹ bá wa mute ká lè gbọ́ nǹkan tá làjà ń sọ Mr. Lekan ẹ mute ọ̀dọ̀ yín. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa ro tó máa bọ́rọ̀ yẹn lọ. Bẹ̀tẹ̀ ìtẹ̀mí wà áfítà gangan ní ti ọ̀run àfáà wa ọjọ́ torí tọ́lọ́run tàbí bí Muhammad sallallahu alaihi wasallam wọ́n má jẹ́ kí àbàwọn kankan kó tako sí aṣọ àlá wọn wọ́n wà very careful kọ́ dẹ. àgbọ́yín mọ́ màá o. Òun náà ni mò ń sọ mo ní tèmi ni pé kọ́ àwọn àfáà wa kọ́ dẹjú kọ́ rí mọ́ kọ́ wo ọ̀tún kọ́ wo òsì ohun tó máa taṣọ sí àìkú àlá wọn Ọlọ́run má jẹ́ kán rí ohun tèmi bá wá nìyẹn ṣé gbogbo ágì Muyideen yẹn I am less concerned ìbáyìí tí mo rí tí mo mọ̀ tí mo fẹ́ sọ ń bẹ̀ ni mo ti sọ yẹn so gbogbo ibi tó bá fẹ́ jẹ́ tí Muyideen bá mọ right ẹ̀ gbogbo Àgbàlá lọ sí court ó lọ pé civil case bá Àgbàlá bá dẹ̀ lòun náà ló fẹ́ gbé lọ tèmi ni wípé ilé Muyideen that of church premises so tọmọ àfáà wa yẹn lèmi wà after. Bọ̀ àwọn àfáà nìkan kọ́ ló wà after Muyideen mà ṣé àwọn pé pásítọ̀ wà lára àwọn tí wọ́n ṣe kinní fún Muyideen. Pásítọ̀ wà àwọn ẹ̀kan ó kàn wà unfortunate pé àwọn àfáà lẹ́ẹ̀kan rí pé bóyá torí pé àfáà Fọlọ́run ṣòwò mọ́ Muyideen rí iṣẹ́ mọ̀ àfáà Fọlọ́run ṣòwò mọ́ èèyàn kan ló kọ́ńtàtì àfáà Fọlọ́run ṣọ pé kó bá òun wá Muyideen. Mo kàn ń sọ ẹ má bínú. Okay. Bí òyìnbó bó ṣe rí nìyẹn àwọn Christian ní àjà fún Muyideen àwọn Muslim ní àjà fún àwọn Christian ní àjà. So ẹ má jẹ́ ká channel ẹ̀ sọ́dọ̀ àwọn àfáà ní torí religion yẹn ẹ jẹ́ ká gbé religion sẹ́gbẹ̀ẹ́ kan mà ẹ jẹ́ ká gbé religion kúrò ń bẹ̀ mà ẹ jẹ́ ká yọ religion kúrò ń bẹ̀ mà. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mà ibi tí mo fẹ́ sọ níbẹ̀ náà nìyẹn mà ibi tí mo fẹ́ sọ náà nìyẹn mọ́mì. Yes ma ibi tí mo fẹ́ sọ nìyẹn mà pé ẹ má jẹ́ ká máa pariwo àwọn àfáà kọ́. God bless you ma nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn exactly nítorí anybody bẹ́ẹ̀ ni so ẹ má jẹ́ ká máa pariwo àwọn àfáà religion doesn't have anything to do with ọ̀rọ̀ Muyideen ṣe gbọ́ mà ẹ gbogbo ẹ tó wà ń bẹ̀ Muslim ò ní ẹ má jẹ́ ká máa pariwo Christian ni Muslim ni no please ẹ jẹ́ ká it's not about religion it's about humanity. Kò sí ìkọ̀kọ̀ tó jọ mọ́rọ̀ Christian ọmọ ìyájọ́ ni wá. Bẹ́ẹ̀ni náà ẹni sùúrù fúnra yín ọmọ ìyájọ́ ni wá kò sí ìpapọ̀ ọ̀rọ̀ eléyìí kọ́ ló máa lọ́rọ̀ ẹ̀ sílẹ̀. Exactly. ẹ má jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rárá ẹ má jẹ́ kó tiẹ̀ pé gbulura wọn rárá kò ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn èmi àti yín àjọra
èmi àti yín àjọ láàrin gbà ẹ ṣé mo dúpẹ́ ìfẹ́ mi lẹ́yìn. àmì ẹ ṣe gan mọ́mí is nice come first time tí máa wá sí show tí kíni yín nìyí. àánú àfọ̀hún fẹ́mi àtẹ̀yìn. àmì mà ẹ ṣe gan mà ó dàbọ̀ mà. alájà ẹ̀kọ́ ètò ọ̀dà ò máa ó ẹ dàbọ̀. ẹ ṣé mo dúpẹ́ may God bless you all. ẹ ṣé gan ni bye. all right masala. ìmọ̀ ríra mi jábọ̀. ra mi jábọ̀.